àwọn ẹni wa tí wọ́n ní kí a ṣe àdúrà fún lákọ̀ọ́kọ́ látorí àdókítọ́rù wa Muhammad Awon al-Masnawi ọlọ́mọsá jẹ́ kí a rí yín pẹ́ inú hadisi kudusi Olúwa ní khalaqtul khayra wa khalaqtul khalqa lil khayr wa khalaqtu sharra wa khalaqtul khalqa lish sharri fatuba liman khalaqtu lil khayri wa ajraytu al khayra ala yadayhi wa waylun liman khalaqtu lish sharri wa ajraytu ash sharra ala yadayhi sallallahu alaihi wasallam. Nígbà Ànábì ti sọ bá ní fún wa pé Olúwa sọ bẹ́ẹ̀ fún torí hadisi kudusi òun ló wà rutba thaniya sí al-Qur'an tí ẹlẹ́ẹ̀kẹ́ tá ń jẹ́ hadisi Ànábì gan fún rẹ̀ sallallahu alaihi wasallam. Ọlọ́run ní mo dá àwọn kan mo dá oore mo sì dá àwọn kan fún oore èsì máa jẹ́ kí oore ó máa tọwọ́ wọn ṣe mo dá burú mo sì dá wọn kan fún aburú èsì máa jẹ́ kí aburú ó máa ti ọwọ́ wọn jáde Inshallah. Ànábì wa ní oríire kó máa bẹ fún ẹni tí mo dá ní títorí oore wọn wá ní kó oore ó máa tọwọ́ ẹ̀ jáde bẹ́ẹ̀ ni ìdàkejì rẹ̀ náà ẹnu èyí tí àfáàgbà Sheikh Harun al-Rashid ẹnu tí wọ́n sọ nípa yíhun náà ó tó a tún gbọ́dọ̀ wí nǹkankan nínú orin barista oníbẹ̀yàn bá ń ṣe ìwà ní bá ń ṣiṣẹ́ rí tí gbogbo aráyé bá ń ṣépèlé ó ní sí ọwọ́ rẹ̀ ní ó máa ṣàdúà fún bẹ́ẹ̀ sì ní ìdàkejì náà ọlọ́nkọ́ wọlá bí wọ́n ti ròyìn ni báwọn tó bí ẹ̀yin ti rí fọ́tò rẹ̀ lẹ́yìn náà gbé jáde o Inshallah. gbogbo ń tẹ́yìn náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run fi lé yín lọ́wọ́ Àmín ya Allah. yóò sì jẹ́ kẹ́ báyìí rè ń jẹ́ lára àwọn ọmọ yín Àmín ya Allah. yóò sì kẹ́ àwọn tó bí yín Àmín. ẹ̀sìn amínà kan náà Àmín ya Allah. alfa wa Meimasa kílẹ̀ pé dáúlà ń bẹ lára wọn lóòótọ́ ọlọ́run ní bá dáúlà yín jẹ́ o Àmín. albarkola Muhammadu Rasulullah Sallallahu alaihi wasallam. ara àwọn tí a máa fi rántí iṣẹ́ òzázìlì iná ni afáwa Meimasa ọlọ́run má fi nǹkan kan ṣe yín Àmín. ọlọ́run àwọn ẹni ọlọ́run Àmín. alfawa Abdullah Hakim Allahu hayatahu. afáwa tó jòkó ti ẹ̀ráfẹ́ máa fún mi ní orúkọ afáwa Abdul Fattah Allahu hayatahu. ọlọ́mọsá bá wa dúró tì í mo kí gbogbo àwọn mo kí àwọn alfa wa Al-Malawi ọlọ́mọba wa wà pẹ̀lú yín àtàlfà wa fi wà kẹ́sìn ọlọ́mọsá bá wa dúró tì í gbogbo ẹ̀yin alfa gbogbo ẹ̀yin bàbá wa sọ́mẹ̀ gbogbo ẹ̀yin alfa nù ọgbà aiha tedris àti amidul markaz àti gbogbo ẹ̀yin afa mudarrisun pátá àtàwọn dakatira àti àwọn muhadirun fún diploma gbogbo yín pátá ẹ̀ ń sẹ́rù sí mímọ̀ ni Inshallah. ìmọ̀ náà lẹ́ nífẹ̀ẹ́ tó bá wọn inú tí èèyàn máa fẹ́ láyé jù láyé ní tó bá lè máa mú owó jáde àmọ́ ìmọ̀ ti kéwú kìí mú owó jáde kìí mú owó jáde bí èèyàn bá fẹ́ bá àfáà bá dúó lérí pé mo fẹ́ kọ́ ọmọ ń kéwú tí ó bá ní ọ̀nà míì tí ó gbà máa rí àsìkí yóò padà súnjọ́ kan tí ó filẹ̀ kó wọn ò sí mọ́ Inshallah. torí kò lè rówó ń bi kéwú yẹn ayé náà ti wá mà wípé àwọn àfà torí ọlọ́run wọn fi ń ṣe wọn lọ́jà kìámà ní
àwárà ọjà ayé àti ibi abárajà ayé náà ìbẹ̀ náà láti ra ti alkiyama àìrí tayíra ẹ̀rí a máa retí alkiyama òun lọ fà tí wọ́n èéfì yà sọ́pọ̀lọpọ̀ akọmọ̀nkéwú ó ti yé làwọn àfáà náà fífi à ń lọ òde àdúà ìkómọ à ń lọ wá sí agbowó ẹgbowó kùnà ẹgbowó àdúà ṣe gbogbo ẹ̀ owó òun làwọn àfáà fi ń yanjú ètò ilé kéwú owó alárùbá owó nkankan tá a máa gbà wọn kọ́lọ̀ nǹkan wọlé àndẹ́ Muhammad kó pín gbogbo yín lérè tí àwọn tàná jẹ àtẹ̀yí táwọn tòní náà jẹ mo kí gbogbo àwọn diplom tẹ organize ètò yìí láti pé ẹ fẹ́ máa fi ṣe durusu Ramadaniya wa ihya'u laylatul al-qadr ọlọ́mọsá san gbogbo yín lẹ́sàn-án rẹ̀ gbogbo yín àfáà ní ẹ̀tún tẹ̀síwájú sí ni ìmọ̀ náà ní jọba kò ní bàjẹ́ máa yí lọ́wọ́ alibarikola àwọn ènìyàn ọlọ́run ẹsẹ̀ iná àtẹ́yìnà kankan fún wa bismillahir rahmanir rahim iná àtẹ́yìnà kalkauzar a sì kí àwọn ẹ̀yà wa náà àwọn ẹ̀yà wa alásàlátù markas Haruna Rashid àwọn jama jima jama yidi gbogbo tafsiri àwọn ẹ̀yà àwọn ọmọ kéwú gbogbo yín làwọn ọmọ yóò dèèyàn láyé ìbárikọ̀lá àwọn ẹni ọlọ́run ẹ̀yà sáàmà sí bẹ̀ lọ ọlọ́run ti sọ fún wa pé wà nábì sọ fún wa pé ìmálù ẹ̀yà sáàmà bá ti yín lọ fasayara Allahu amalakum èmi ọlọ́run ti rí àmọ́ ń jẹ káwọn èèyàn mà pé mo rí tọ́ba yá wa rasuluhu anábì náà rí níbi ọ wà kọ́dà àwọn mùmínì náà rí gbogbo ntẹ́ ń ṣe. wasaturaduna ila alimil ghaibi wa shahada. gbogbo yín náà lẹ́ padà jábọ̀ ntẹ́ ṣe yìí fọlọ́hún àwọn táwọn náà sì ṣe yìí náà àwọn náà mú òfò òun dọ́dọ̀ ọlọ́hún. fasayunabbi'ukum bima kuntum ta'malun. ibi téèyàn ti bá oríire lọ́wọ́ jẹ́ bá mẹ́ ó kí gbogbo ẹ̀yin àlùfáà lápapọ̀ ọlọ́run ọ̀sọ̀ àlékún dáadáa yín àfáàwà sí amid ní àbí amidul markaz ọlọ́run ọ̀sọ̀ àlékún dáadáa gbogbo ọjọ́ tí ń bá rí àfáàwà yìí pẹ̀lú Sheikh Haruna Rashid inú mi máa dùn ẹni ó bá dúró tí olólùfẹ́ tèmi tó sì dúró dáadáa tó wà munzib inú mi máa dùn sí ọlọ́run ọ̀sọ̀ àlékún dáadáa bẹ́ẹ̀ ni ọmọ mi ṣáírì náà ọmọ dáadáa lòun náà gbogbo yín àti gbogbo yín bẹ́ẹ̀ fẹ́ dúró ti Alfa wa Haruna Rashid ọlọ́wọ́n yin àwọn tí ó dó tẹ̀yìn náà tì yín táwọn náà ó ṣe ní jàmbá yín pẹ̀lú ògùn ọlọ́run mo kí gbogbo alápapọ̀ mọ́ sálámà bẹ́ẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. à ń bẹ ní àyè Haruna Rashid àyè baba Lagege ìbẹ̀rẹ̀ wà ní àsìkò yìí lọ́mọ baba Lagege tí ń sọ̀rọ̀ yìí Alfa wa àgbà Haruna Rashid wọ́n yẹ fi ọjọ́ erí pín àfáàgbà gbogbo ẹni bá ń fọjú erí pín òpònúnù Inshallah òsíjọ́ tí Ọlọ́run fi ọjọ́ orí pín ìjà àfáàgbà ẹni fọjú erí pín mágàjí ilé gbẹni àgbà bá kàn kọ́dà àríbi tán ti ń fi àgbà pín ọba gbẹni àgbà bá kàn òun ni àmọ́ kò sí bí wọ́n ti ń fi ọjọ́ erí pín àfáàgbà Inshallah ìmọ̀ nítorí ìmọ̀ yẹn ju gbogbo everybody lọ òun lọ́lọ́run fún Alfa wa Haruna Rashid ibi tí a wà yìí àìmọ̀kan kọ́ ló bí torí gbogbo àwọn tí wọ́n ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ Mudiru wa Haruna Rashid yìí àfà onímímọ̀ ní gbogbo wọn Inshallah bí ẹ bá rí onímímọ̀ tí ń bá ń tẹ̀lé aláìmọ̀kan tó fa aláìmọ̀kan ṣaṣáájú tó bá mú onímímọ̀ tí ń bá ń jánásì fún àfà aláìmọ̀kan owó lórí lára ẹ̀ ìmọ̀kọ́lọ́ tẹ̀ bá fún owó torí pé bí ìyá bá ń jẹyàn kò sí ẹni téèyàn ò lè fi mímọ̀ jánásì fún Inshallah àbọ̀ ọmọ wíwíkú yìí
ọmọ Kewu sì máa ń tọ̀ kó láwàá ṣe bàbá ní àtún wọn sí wọn ò ní fún wa lówó. àmọ́ ṣé wàá Haruna Rashid inú àwọn tí bàbá Lagege kọ́ bàbá tòní ló ní wọn kìí ṣe bàbá tàná lọ́kọ́ àwọn bàbá tòní lọ́kọ́ wọn inú product bàbá wa Mudiru tòní níjà pé markasi Haruna Rashid bàbá Mudiru tòní ló ní àwọn làfà àgbà wa bàbá Sheikh Adama wa ń jẹ́ àfà wa èyí tí mo fi wá bá yín dúpẹ́ òun ni wípé inú jawhar tọ́lọ̀ máa fún yàn láyé tó bù yín òun ni gbogbo àwọn tí àwọn náà wọ́n rìnrìn àjò mímọ̀ ní wọ́n fi dá yín mọ̀ àwọn dakatira mọ̀ yín àwọn parafisa mọ̀ yín àfóńtẹ̀fìsírì mọ̀ yín àfá àkọ́mọ́nkéwú mọ̀ yín ọ̀sẹ́ni tí ó yọ yín sẹ́yìn kéde jawhar náà òun náà ní làákàyè jawhar tó lágbára làákàyè òun lọ́pàá tó jẹ́ pé ọlọ́run ọ̀ràn àgbò ń sẹ́rí àgbò orí nínú àṣà ọlọ́run pé máa gbé iṣẹ́ rán àgbò rí kọ́dà béèyàn ọba kéwú téèyàn ò ní mímọ̀ kéwú tí ó sì ní mímọ̀ wé tọ́lọ́run bá gbé sójú ọ̀nà méjèèjì àwọn tí wọ́n bá nímọ̀ wé tí wọ́n sì nímọ̀ kéwú àwọn náà wọ́n mọ̀ wípé ẹni àwọn jòkó ti aláìmọ̀kan ni àmọ́ báwọn ọba jòkó ti àwọn ọ̀rọ̀ náà lọ Insha Allah àmọ́ ti yín èsè bẹ́ẹ̀ torí kò sẹ́ni tẹ́ ń ha owó fún ìmọ̀ àti làákàyè ni wọ́n rí lára yín òun lọ́wọ́ bí gbogbo tí ó bì tí bàbá wa dókítọ̀ tó bá yẹ pé wọn ò bá rí góòdì ń lára yín ni gbogbo tẹ́ ni wọ́n ń ṣe ní àwọn an-nafsu wan-nafis wọn à ní náà tọ́ra àwọn ọmọ wípé wọ́n á ṣe wá máa kó lé òpònú èèyàn lọ máa kó lé lérí ẹni ó ní làákàyè ẹni ó ní mímọ̀ ẹni ó gbọ́ yé òun ni wọ́n ń ná lé lérí Insha Allah ẹni tí ó bá sì ti ní látàná kéèyàn tó dá àfà ibi tí ń ti wọlé nánu ẹ lọ lè gbìyànjú àti tètè palẹ̀ mọ́ ọ̀la kalẹ̀ pẹ̀lú mímọ̀ torí pé ẹ̀mọ́ tí hasu yín ó gbé wá lọ́la hasu lè padà jù yín síbi tí yóò tú àṣírí tí ń bẹ lára yín ó sì lè gbé ẹlòmíì síbi tí yóò bà sírí rẹ̀ ẹni ó bá kéwú lọ́wọ́ pé jálàbí nìkan ló fi kéwú rẹ̀ sí àṣírí rẹ̀ bò àṣírí oúnjẹ jálàbí bò dáadáa ẹnìkan ò ní gbé náà wù àti sọ́ọ̀fù wádọ̀ rẹ̀ ní tí wọ́n gbé wá náà ní wípé ẹrákùnta ní ń ṣe mí òun lálàá ẹ̀dàkùn àwọn kan lé mékì nǹkan ṣe mí bóò ní ṣe tà nítorí wọ́n gbé wádọ̀ rẹ̀ nu àmọ́ ọ̀tọ́ fẹ́ fi mímọ̀ rẹ̀ ọfẹ́ ṣe wá sí àṣírí rẹ̀ ò ní pé é tú torí nínú àwọn tí ó jòkó wá ẹ gbogbo bẹ́ẹ̀ ti jòkó yìí nísìn gbogbo tí ń bá ń wí nínú zoos ń bẹ nínú yín tí ó máa wọ́n bí n ti ń wí wọn náà ló sì máa wọ́n tó bá wọ́n yóò àkọ́ kalẹ̀ níjọ́ tí ó bá padà wá yọ bẹ́ẹ̀ yẹn bá sáì mọ̀ wọn ara wà ní ṣe bọ́ jẹ gíjọ́ báyìí ebi jọ tó kéwú báyìí ṣe bọ́ jẹ pọ̀pá amójúkò fún wọn ni wọ́n máa fi kíní wọn hàtákì olúwẹ̀ lẹ́fi gbọ́dọ̀ tètè gbìyànjú nígbà ẹlòmí ń bẹ nílé kéwú eré owó ní ń sá eré ọlá ní ń sá nákàlí ní wákì kọ̀ wá mímọ̀ ìjọ nákàlí wọn ó rí lóòótọ́ ó sì dára ẹ̀ lóòótọ́ ní tó sì béèrè ọtẹ̀ lọ́wọ́ àmọ́ òun náà ní wọ́n ń tú àṣírí wọn níṣẹ́ wípé àzáwọn bàbá kan lówó ní kò sí nǹkan kan wàkúlù dáì múlítàmásùn dáwàáù wàkúlù dáì múlítàmásùn dáwàáù wàdáù náùkì láyùrìjá àṣìfàáù wàdáù náùkì láyùrìjá àṣìfàáù. ẹ má bínú torí Ọlọ́run àwọn ajánásí méjèèjì mú ní ó sinmi ni mú ní ẹsinmi torí prógámù àwọn tún pọ̀ fá láì sọ̀nù kọ́dà ọjọ́ ọdún o tún níwà sí ń bá díà bẹ́ẹ̀ ni
ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún ó ti yé lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mọ́ wá ní ẹ̀sìn mi díẹ̀ eléyìí tá a wá tún ń lò yìí náà òun náà ti ẹnujọ́ mẹ́ta tí mo wára lò òun náà ti tún fẹ́ ọ̀yá òkè wàkúlù dáì mulitamazun dawahu wàkúlù dáì mulitamazun dawahu mo sì wọlé lónìí yulitamazun dawahu wàkúlù dáì mulitamazun dawahu wada'un nauki la yurja shifa'u wada'un nauki la yurja shifa'u shifa'un ko shifa'u ààbù bá àbíkílẹ̀ máa pè amsa shifa'u yẹn mahasufa li darurati shi'ri hu yẹn yani la yurja shifa'uhu wọ́n wá hasafa ṣáyírù ní ó jòkó ogun tí ń wí òun lẹ́bí ní ìhùn wada'un nauki la yurja shifa'u wa kullu da'i gbogbo àìsàn tí máa ṣèyàn multamasun dawa'u kò sí àìsàn tí ń bẹ láyé tí ò sóògùn rẹ̀ wa kullu da'i multamasun wọ́n ti lé kalẹ̀ ní ogun kọ́rì ogun nọ́rùn ni ogun orí fífọ́ ni ti diabetes rí ogun malaria ni ogun typhoid rí ogun kọ́dà cancer tí wọ́n ní ò sóògùn rẹ̀ ń bẹ àfèyí tí ó bá tí mú kò sí tí ń bẹ tí ò lóògùn ebi olóògùn oorun àìrónun sùn lóògùn oorun àsùnjù olóògùn kò sí tí ò lóògùn ìkẹyọ kan náà ni ò lóògùn wọn ni dàwa ònàwò kéèyàn ọ jẹ́ jáìlì aláìmọ̀kan òpè láàyò rẹ̀ já ṣe fáàfù kò sí ọsítù tẹ́gbẹ̀ lọ ìpẹ́ alákẹ́ bá wa tírìtì ẹ̀ akọ̀ǹkéwú kọ̀ máa ní akọ̀ǹkéwú kọ̀ máa pé ẹ bá wa fún ẹ bá wa ẹlákẹ́ bá wa tírìtì ẹ̀ kò síbi wọ́n gbé lọ bọ́ ọba ti jáde ilé kéwú pẹ̀lú rúnrún máa tí wọ́n bá yẹ irun ọmọ òun lọ fà á tó fi já sí wípé markasi kì í irun ọmọ mọ́ wọ́n yẹ irun ọmọ mọ́ èyí tí wọ́n bá padà ẹlòmíì lè dé tó òjì kí wọ́n dá padà sí ìdádí wọ́n yẹ pé tí ń bẹ lára rẹ̀ yóò kò tí ì wọ́ tòjì òun lọ fà á tó fi já sí wípé bọ́ ọba rí ọmọ markasi kan tó yẹ kọ́ lọ lé kíw yàtọ̀ fẹ́ yìí tó ka ọdún méjì tó kú mẹ́ tí ọ̀ lọ ọmọ òjò mọ́ ní markasi làwa náà wọ́n àgbẹ̀ yìí tó lọ tó jáde ni tó ìjà ń pé markasi ni àfa rẹ̀ markasi làfa tiẹ̀ náà tí yẹ sọ àwọn tí ń ta marikasa ó ti yé ọ máa rí lápẹ̀rẹ̀ lára wọn wípé ó lè yí tí ọba fi kéwù ṣe iṣẹ́ tó padà dá sílé ìwé wàláhì ẹ̀rí pé yọ wà nádìjì. wà kó lọ da ìmúlítàmọ̀sán dáwà ọ́. ọlọ́run tí ọ̀wá ní kí àìsàn rú nǹkan báwọn ó ṣe Sheikhuna Haruna Rashid mo kí yín púpọ̀ bá mo kí yín púpọ̀ bá ọlọ́run tó wá ní kẹ́ tún lóyà sáàfà yìí sínú àwọn ìlérí ibú ọmọ kéwú àwọn ọmọ kéwú kan bẹ ní ìsọ́wọ́ pé wọn ò lè rí ọmọ rí gbẹ̀yìn wọn ọmọ kéwú ṣe àdámà ni wọn òun ní ń wí lórí mídíà yìí bọ́ ọba mara rẹ bẹ́ẹ̀ ọmọ mara rẹ wọ́n náà ti wọ́n gá fún rẹ̀ ti ma wípé irú ń tọ́lọ̀ ń gbé sórí àgáṣẹ́ àdámà wọn kò lè tọ́ sí ìran rẹ̀ tálkì àmọ́ fi dé tọrọ ọ̀pálẹ̀ máa rẹ̀ kalẹ̀ èyàn máa palẹ̀ máa ọ̀la kalẹ̀ tó ní bá tẹ̀ ọ lọ́wọ́ tán má jẹ́ lájẹ tán àwọn kan ló lò ní o kí wọ́n tó la àwọn kan ló lànà kí wọ́n tó lò ní o ẹlòmíì tó ń bọ̀ wá lọ́la tọ́ bá lò ní má jò ní lájẹ tán àwọn kan ló lànà o kí wọ́n tó lò ní o ẹlòmíì tó ń bọ̀ wá lọ́la bọ́ bá ti lò ní yìí tó ń lò lọ́wọ́ tí gbogbo ayé ń pariwo rẹ̀ máa rántí ọ̀la
ọ̀la Sheikh Adama lónìí ẹni wọ́n bá lóun kún ọ̀la yìí ọ̀la tiẹ̀ náà ní dáa àwa kún wọn Mọ̀lánà Sheikh Sásìlì ẹ̀yà bá Sásìlì dàbí ọ̀dà kọ́dà àsìkò táwọn èèyàn òrò tọ́rọ ìlọ gbogbo ayé ni ìṣèlú yìí nìkan ni wọ́n ní Sásìlì ọmọ eke ló kù nǹkan rẹ̀ ti bàjẹ́ nù ẹ̀wọ̀n nǹkan 30 ọdún ló kù kínkínní yìí bá wọ́n ní nǹkan ọmọ eke ló kù bẹ́ẹ̀ bá kú lọ́dọ̀ ní 40 nǹkan rẹ̀ ti bàjẹ́ nù Ọlọ́run ní nǹkan rẹ̀ ò ní bàjẹ́ Ọlọ́run wá bá mú nǹkan rẹ̀ lọ́wọ́ ọmọ wọn ní bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gbàtà àwọn ọmọ Kewu ti gbé lọ́wọ́ tí wọn ò di ọ jábọ́ fa tọ́mọ fi dé ọwọ́ di pé wa kana abuhuma soliha wa arada rabbuka an yabluga wa yastakhrija kanzahuma Ọlọ́run wá gbé fọ́mọ èéṣe tó fi rí bẹ́ẹ̀ wọ́n pàṣẹ ẹ̀sáàmù lára mùdírù ni ìbá àwọn náà sọ ń jọ́nà wípé ẹgbà fún báwọn ti pè ń jọ́nà torí páwọn àti bàbá Lagege àti Abdullah bá Salati Latif Lashrafi wọ́n jọ máa kóra wọn rìn pẹ̀lú bàbá tòní ni làwọn fi lò ó ní gbólóhùn wọ́n fi gbólóhùn Ajé Àbíbù àmọ́ àwọn tá à ń jọmọ Kewu àwọ̀ wà á chíńjẹ wọ́n ń pè ẹgbà fún mùdírù ọmọ Sheikh Adama yọ̀rọ̀ wá lọ́rùn yóò tú wá lára ẹ̀rí wíri fún ẹgbà fún mùdírù ọmọ Sheikh Adama yọ̀rọ̀ wá lọ́rùn yóò tú wá lára àbá Mọ̀lánà Sheikh Sásìlì pé èmi gbà ní tèmi mọ́ gbà fÓlúwa bàbá Sheikh Sásìlì ni wọ́n bá níbẹ̀ bí orí bẹ́ẹ̀ mùdírù ni wọ́n bẹ̀rẹ̀ tafsir lọ́la wọn bàbá wa sọ pé ẹ̀yin ọmọ Sheikh Adama àbá Sásìlì nù bá Ọlọ́run ó jẹ́ ẹ máa rí ṣe torí nú rírí ṣe bàbá tí yín làwá ti rí ṣe gbogbo ẹni tí ò wí bẹ́ẹ̀ lónìí ẹni tán kábùkù ní sí àbá Sásìlì gba yìí tẹ́ kú ni èsì tó ń gba yìí sí kọ́dà àwọn tán láwọn ń lo star gbogbo àwa tá à ń pín star lò star wa ò tí ìbátà bá Sásìlì lídì sí ní tó ń bá wọn tí ń lo ayé du ayé torí kí ni wọ́n tán sára Sheikh Adam wọ́n sì tán sára bàbá tó ní oníkálùkù náà wá lọ léwu tí Ọlọ́run ṣe fún bàbá yìí gbogbo ẹ̀ látara ìfẹ́ àfa àwọn nípa tẹ́bi lo ayé ẹ̀ ní kábùkù ẹ̀ tún máa ga sí ni Ọlọ́run ní jẹ́ ẹ parẹ́ gbogbo ẹni bá ní ẹ parẹ́ òun ní ọ parẹ́ alibarikola Muhammad Rasulullah àwa ọmọ baba Lagege nu a gbọ́dọ̀ máa fẹ́ràn ara wa ibi àbáwú àtàbá ti pàdé ara wa ẹni Ọlọ́run fẹ́ mùdírù kọ̀ wá fẹ́ mi kọ̀ fẹ́ àfáàdúrà Rashidi wọn pé ìgbà táwọn ọmọ wàhálà wọn pọ̀ bàbá wọn lọ fẹ́ torí wàhálà wa tó pọ̀ òun torí bàbá wa ni torí nǹkan kan máa ṣe wàhálà mùdírù dọba àbíkẹ́gbà fún àbíkẹ́gbà fún Adama dọba Ọlọ́run jọ dá fún yín àbíkẹ́gbà fún Adama dọba àbíkẹ́gbà fún gbogbo àwọn tán bá láwọn ò ní gbà àfikẹ́gbà fún mari káfí dọba àbíkẹ́gbà fún àfikẹ́yìn ó sì gbà lọ́rẹ́ ní tí ọba gbà yọ máa kàbùkù adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí tọ́lọ̀ ní kó dò gé wa má alhamdulillah abálóńgálòkò ó kó fáǹsì rẹ̀ jáde ta ló ní fáǹsì tó bàbá Lagege kò sí kọ̀sẹ́ni ó ní fáǹsì tó tàná kọ̀sẹ́ni ó ní fáǹsì tó tòní Ọlọ́run ṣe dáadáa fún wa a sì dúpẹ́ ó sì pé wa alhamdulillah wàláhì ó pé wa bó ṣe pé wa yìí bẹ́ẹ̀ làwọn tí ń tẹ̀lé lùsà náà àwọn náà ń bá tsunami lọ wẹ́rẹ́ wọ́n sì máa bá lọ bẹ́ẹ̀ nù rẹ̀ àbí tó bá padà tó tààrà jáhànú wa náà nínú Ramadana yìí bàbá dá ọ̀rọ̀ Abubakiri lọ́wọ́ àánú gáàrù zauru Abubakiri kọ́ lọ́wọ́ àmbẹ̀ bàbá ní kìí ṣe Abubakiri Siddiq bàbá kọ́kọ́ ju àwọn èèyàn wọn ò tí mú hujja kìíní yẹn wa burahanu tí ó gé
wọ́n mọ̀ lọ́wọ́ báyìí wọ́n wá ju àwọn èèyàn òun kálukú àwọn èèyàn lẹ púpọ̀ kí ló jẹ́ àwọn èèyàn lẹ ni pé owó ti gba ojú àwọn èèyàn àti làákàyè kọjọ́pọ̀lọpọ̀ orí nà pé à ń jòkó ti tíra tẹ́ẹ̀rí gbogbo àwọn ẹlòmíì lè ní máktábà oko ní tíra bùú àmẹ́rí wípé gbogbo ẹ ti bùú kéèkà kéèyàn hàmálà kútùb kóòrù lérí báyìí kò tí sọ́dá àfá àbí tó bá kàntí ń bẹnu rẹ̀ mọ́ sọ ọ̀rọ̀ kan ẹnìkan takò mí ó lérí fóònù èmi àti ẹjọ́ sọ̀rọ̀ nígbà ìmọ̀nú àwọn akọ̀dọ́yà kan tí láàzí wọ́n ń bá mi àjọ ìsà ń bá mi ìmọ̀ ń sàlàyé fún mọ́ wá níbi tíra báyìí wọ́n ní òkè ní à òun ní kẹ́ mo ní ẹni mo ní à ẹ̀sìn wọn bá mi jìyàn mo ní ẹ̀yẹ́ kànú mo ní ẹ̀lẹ́ kà tẹ́ ẹ bá rí ẹ pè mí tẹ́ ẹ bá rí ẹ pè mí títí dò ní kó pè mí mọ́ ó ti rí inú tíra tó kó sínú ilé ó sì ká àwa sọ ọ̀rọ̀ tí ń bẹnu tíra tí ń bẹnu ilé rẹ ó ti bẹ̀rẹ̀ ewu ẹ sì ń bẹ lọ́wọ́ rẹ so bàbá tòní ẹ̀rí pé bàbá mùdíù nígbà wọn fẹ́ yan Mufti nílọrin bàbá ní ẹni tí wọ́n fẹ́ fún bàbá ní rárá àwọn ní ọmọ táwọn ó gbé fún iṣẹ́ tí ń ṣe pọ̀ èèyàn gbọ́dọ̀ wáyà mọ́ gbogbo ẹ̀ ó ní bàbá sọ ọ́nà Ramadan yìí bí ọ̀rọ̀ Mufti sí bó ṣe wá bàbá jùlẹ̀ wọ́n tún wá fẹ́ yan tilẹ̀ Yorùbá tó yẹ pé bàbá bá fẹ́ kílèmù lẹ̀ Yorùbá ni wọ́n kílèmù ẹ̀ torí Ọ̀yọ́ ni wọ́n ti ṣẹ̀ wá àwọn ìyá wa tó sì bí wọn Yorùbá ni wọ́n ó di méjì náà bàbá wa tún wò pé kí n tún jẹ Mufti lẹ̀ Yorùbá kún èyí àwọn èèyàn ọ̀fẹ́ kan máa wá para wọn yẹnyẹn èyí tí ìjùrù Mufti lérí tí n bá ti sọ̀rọ̀ kan tó ń kálukú ọ̀sàrí máa ọ̀dá ẹ̀mí ò ní jẹ́ ń tún lẹ́ni ó tún ká ní wọ́n fi yan alfáà wa àgbà Sheikh al-Mufti Sheikh Abdulaziz Abdulrazak Ìṣọ́lá ní wọ́n fi yan wọn pé bàbá ní mo fọwọ́ ẹ̀ sọ̀yà gbogbo ń tọ́ ọba nínú mazailu fìkìhíyà ni àkàdíyà ni gbogbo ẹ̀ kọ́dà ti sùfíyà gbogbo ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ dìgbì kọ́dà ti sàlàfíyà wà bá wọ́n ń fún Abdulrazak Mufti bàbá kan ni wọ́n tẹ̀sí ẹ̀wò náà ni ẹjá tẹ̀sí ń ta ẹni àyàn ká tẹ̀sí ẹ̀wò òun lọ́dọ̀ọ̀rọ̀ oṣù ní bàbá tó ń bẹ̀rẹ̀ sí dáalẹ̀ nígbà tí wọ́n sí táàpù ẹ̀rọ ẹnu dídáalẹ̀ tán sí táàpù ní lérí gbogbo kálukú bá dàrú pé tó àwọn sàgbákò tí mo dírù láàrò wípé ẹjí ló kọ́ rẹ̀ àwọn òwí pé tọ̀ wọ́n wá ṣe mi báyìí èyí tó tún gbé wá yìí bàbá ní rárá Kewu náà ni àti kẹ́ẹ̀kẹ́ tí a wá rí Mufti àwọn èèyàn mọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bóyá ìmọ̀ kan ní ọjà àwọn èèyàn mọ̀ ipò Mufti kìí ṣe po pé mo kàn jẹ́ njòkó kò sí ẹni gbogbo àwọn tó jẹ Mufti nílọrin yìí láwọn tí wọ́n ti ṣáájú gan kò séyìí tí ò ṣe fàtiwá láti rí àfá gbà ṣe Salman Ake tí bàbá wa Tajul àdàbí kọ́kọ́ ní Mufti Din tí wọ́n kọ́ fún wa kó tó wá dé ní bàbá wa Alhaji àgbà táwọn náà ń di ọmọ Kewu Shehu Tajul àdàbí kó tó dọ́dọ̀ bàbá wa pọ̀ kági àti bàbá wa tàná ọ̀nà tí oníkálukú gbà ṣe fàtiwá mọ̀ mà kọ̀kan èyí tí bàbá wa Alhaji àgbà sí tí wọ́n dá èyí tí bàbá apọ̀ kági dá èyí tí bàbá tàná náà dá láwọn tí wọ́n lè béèrè nǹkan lọ́wọ́ wọn. apọ̀ kági tí ṣe tíra nípa Mufti. bẹ́ẹ̀ ni bàbá apọ̀ kági tó ṣe tíra lórí ẹ̀ bọ́tí àwọn èèyàn mọ̀ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ọ̀nà méjì ni Mufti pín sí. Al-Mufti òun ni àkọ́kọ́ Al-Mufti al-Mustaqil
wal mufti al-muntasibu ila imamin mujtahidin méjì náà nù òun ni gẹ́rù mustakil mufti kan bẹ tọ́já sí pé ọ̀dá dúó fún rẹ̀ kọfara ti masiabi kan òun gan kírètì masiabi ń kírètì fatawa fúnra ẹ̀ ìftáwù tí ó bá dá kéjẹ pé ìtí ma Málìkì wí ma Málìkì nìkan náà ní tẹ̀lé ma Málìkì wá sọ báyìí gbàtí ma Málìkì wá sọ báyìí ó wá wí báyìí ó wá sọ báyìí torí ẹ̀ Abubakar lọ́wọ́ anú kòtò mufti kọ́hùn iṣẹ́ mufti kọ́hùn iṣẹ́ mufti ni wípé nígbà wọn láwọ́ Abubakar kọ́ lọ́wọ́ anú kòtò yóò wá sáré gbogbo tíra àtàtì ṣíyà àtàtì àwọn khawarij àtàtì àwọn mu'tasila gbogbo ẹ̀ náà wá káàkiri wo gbogbo ẹ̀ tó bá wò tán yóò wá gbé kalẹ̀ yóò ẹsẹ̀ wá mú aráwù gbogbo àwọn fuqaha àtàwọn ulama'ul aqida tó bá wo gbogbo ẹ̀ tán yóò wá ṣẹ̀ṣẹ̀ ṣe istikhraju hukumu tiẹ̀ tí ó bà náà lérí yóò wá ní ọ̀rọ̀ yìí lágbájá sọ báyìí 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 nígbà àwọn sọ́hun àmẹ́yìí tí mú rí wípé ọjẹ́ ọ̀nà rẹ̀ iṣẹ́ tí mufti ṣerù tí gbogbo nkálùkù bá fà lọ tí wọ́n bá fà bọ̀ wá mufti ní ọwà ọ́fíìsì mufti ní ọwà dá àmọ́gbà gbogbo nkálùkù fa nǹkan tó yẹ pé nínú tí wọ́n fà náà ni ẹni tí ó dájọ́ inú tán fà lòun náà tó wá wípé ọwọ́ ni bàbá yìí tí mo wílẹ̀ lánàá náà lẹ tún wíwùn iṣẹ́ mufti kọ̀ ó ti yé mufti irú èyí huwa al-mujtahidu al-muqallidu wal-muntasibu ila imamin mu'ayyan èyàn gbọ́dọ̀ ẹni ó bá jẹ́ mufti kò gbọ́dọ̀ jẹ́ pé masi imamu tèmi ń tẹ̀lé rí mufti èsì bẹ́ẹ̀ gbogbo àwọn mufti tán ti lọ gbogbo àwọn àfáà tán ti lọ wọn ní fatawa èéṣe tí Ibnu Taymiyyah ní fatawa tiẹ̀ Ibnu Bas ní fatawa tiẹ̀ Usayminu ní fatawa tiẹ̀ Qaradawi ní fatawa tiẹ̀ gbogbo wọn ní fatawa ìgbà ọgbọ́n ní fatawa èyí òun ní máa dàmú láàmú pẹ̀lú àwọn èèyàn wọ́n yàn yí pé eré wọ́n ti dàrú láwọn tí wọ́n mìí tí wọ́n lè kéwú lẹ́lẹ́ ilẹ̀ Saudi bẹ́rẹ̀ tí yíò ọ̀bá dàrú àwọn bàbá rẹ̀ tó kọ́ ń kéwú lé wọ́n fi mọ́ ló fi lọ́dọ̀ wọn àwọn bàbá rẹ̀ yìí nímọ̀ ju àwọn tó ń lè kéwú lọ́dọ̀ wọn lọ gbogbo ẹnu mẹ́sọ́ Usaymin àti Fawzan àti ẹwọ́ tó nù Báàsì àbí Ibn Bas gbogbo wọn ọmọ akéwú tó sí Adam kò sí èyí tó ọmọ akéwú tó sí Adam nù wọn kí ni wọ́n fi máa tó kí ni wọ́n fi máa akéwú tó sí Adam Sheikh Adam ní fatawa bàbá ní lọ́wọ́ a Sheikh Adam Ilory fakihan bàbá wa Sheikh Adam Rashid wọ́n bá yín wá tíra yẹn ìbẹ̀ mọ́tàbàtọ̀ ọ̀kan nú àwọn ọmọ markaz lọ́kọ́ gbogbo fatawa Sheikh Adam pátá tọ́wà ń bí àwọn tíra àwọn kọ̀kan Sheikh Adam mú àwọn fatiwa wọ́n tí bọ́ àrin tíra kọ̀kan falsafa nubuwa wal anbiya ìgbà Sheikh Adam ṣe gbogbo àwọn àfáà tí wọ́n tó ń wí gbogbo wọn bẹ láyé jọ́nà èwo ló tó bẹ̀ kọ́ dá padà falsafatu tawhid gbogbo falsafa yẹn falsafatul wilaya kátó wá sọ ọ̀rọ̀ ẹlòmí ń gbéngbà náà àwọn Sheikh Adam wọn ọmọ fíkíwù ń bẹ́nu àwọn màwádù tí ní 1946 tí bàbá lọ sí Ash'ari inú àwọn màwádù tí àwọn àfáà sẹ́ẹ̀tì fún wọn 15 ni fíkíwù ń bẹ́ńbẹ́ àdíìsì ń bẹ́ńbẹ́ àti ulumu rẹ̀ tafsiri àti ulumu rẹ̀ fíkíwù àti usulu ẹ̀ àti lóga gbogbo ẹ̀ ni wọ́n sẹ́ẹ̀tì fún Sheikh Adam gbogbo màwádù yẹn pátá ni bàbá pàṣì kò sẹ́yìn ọ̀kan tí wọ́n fìlì mẹ́ ni wọ́n fi wípé mustawa ẹni yìí ti kọjá mustawa tòjí mustawa pé kọ́dà jami àtọ́lọ́ fẹ́ wọ̀ yìí gan n ti ń bẹ lára rẹ̀ yìí ti kọjẹ́ abẹ́ni tá dájú kó pé wá kẹ́kọ̀ọ́ eléyìí ti lọ ó ti lè sọ àwọn èèyàn dèèyàn wọ́ yìí ti lè sọ àwọn èèyàn dàfà ọwá rí bí àbí òrí bẹ́ òun ló jẹ́ ń bèèrè ń jò ní pé irú ma Sheikh Adam ní ẹmú wá ṣe bẹ́ẹ̀ nìkan lọ sọ kún òun fún wa lórí mídíà yìí 500,000 ọlẹ́ntọ́ ó ní mú àfáà kan wá gbàtẹ́ nìkan kọ́ sí ibi kí ní pé
wípé wàhálà yín sì wá pọ̀ pẹ̀lú Sheikh Adam ṣé kò sáwọn tí wọ́n mọ kéwú jù lọ ni ẹni wọ́n kọ́ pé mú àfà kan tó mọ kéwú jù Sheikh Adam lọ ní Nàìjíríà yìí òun fún 500,000 kó sì mú àwọn ẹ̀rí wá bẹ́ẹ̀ ni inú àwọn tó ti lọ àtàwọn tí ń bẹ nísìn ẹnìkan lóun fi 200 kún ẹnìkan lóun fi 100 kún owó ti di 1 million èmi gan wá ní ìmì náà fi 200 kún dì sí ẹ mà pé owó sì lágbára ṣé kò yẹ kó mú wá ta ni ò ní fi owó ṣé wàá dọ́ra tí náà láwọn fi 150 kún mú ẹnìkan jáde wọ́n wá kéwú lọ́dọ̀ ọ̀rọ̀ àfa àbẹ́ òtún wáyé aláìmórí so Sheikh Adam mufuti ni wọ́n àmọ́ wọn ò ṣe ìtìláàkù lákọ̀bù yẹn lérí ara wọn bàbá àtòní náà iṣẹ́ mufuti ni bàbá ń ṣe wọ́n tó ń ṣiṣẹ́ tó ju mufuti lọ ó ti yé báwọn gbogbo mufuti ni kíní gan ni gbá wo ni gbogbo ẹ̀ tá ń jà sí wípé ẹni tẹ́lẹ̀fẹ́ nìkan jẹ́ mufuti wọ́n tẹ́lẹ̀fẹ́ nìkan iṣẹ́ tí bàbá tòní yìí ń ṣe ń jọ wọ́n ti dé àyè Sheikh Adam ni ayé ni aláìmọ̀kan ò lè jòkó mẹ́ àwọn Lárúbáwá ń wà tó bá yẹ pé tí wọ́n àwọn Lárúbáwá ń rí lánàá wọn ò rí mọ́ lónìí ni wọn ò ní wá bàbá òyìn tó sọ wípé wá á kọ ẹ̀ níyà ìwọ náà lọ tó ẹni ó bá jẹ́ fakir al-mujtahidu wal-muqallid ìyàtọ̀ ń bẹ láàrin wọn Imam Maliki ọba Abu Hanifa ó sì kọ́ Maliki ń kéwú kìí sàfà rẹ̀ gbogbo ara wọn gbọ́ pé Abu Hanifa ló kọ́ Maliki mọ́ wá káàkiri wọn rí tí rí tí ń bá rẹ̀ ní orí kí èsì mílànfàní Abu Hanifa kọ́kọ́ Maliki ń kéwú wọ́n jọ pàdé Abu Hanifa wá sí Maka ní Maliki lọ lè bá tí Maliki sì ń gbúrò rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn fatawa tí ń ṣe ní Kúfà tó yàtọ̀ fún èyí tó ń lò amalu alil Madina òun ni Maliki gbọ́kànlé pé ìjùmọ̀wò àwọn sọ̀hábà ní táwọn sàábẹ́ bá wí táà bá ti rí ń tó ṣe dédé ń tá fẹ́nu Kùránì àtàdísì àwò táwọn sàábẹ́ ọba dá sí Imam Maliki ó ní lá àdìrí kò ní fìlà ákáyì pé kóhun náà gbé jẹ́ fìlà ákáyì ró yóò lóun ọgbà pé eré orí àwọn sàábìlù wọn dàdú Abu Hanifa òun lò lákàí ìsìn lò kìyàsì èyí wọn ni wàhálà tí wọ́n jọ fà tí wọ́n wọnú ilé àwọn méjèèjì tí wọ́n jọ ńlálà sí ara wọn pẹ̀lú mà ní Maliki padà ju ọwọ́ lẹ̀ fún Abu Hanifa pé n ti ń bẹ lára yín ju tèmi lọ. So èyí wọn ni wọ́n fi ń wí pé Maliki ọmọ kéwu Abu Hanifa ọgbà fún ni bá àfàgbà ni wọ́n ṣáájú mi ni wọ́n tábíwù sí ni wọ́n tábí ilé mi Maliki wọ́n ṣe wá dúó lórí fíkíwù tara rẹ̀ huwa al-alimu al-mujtahidu al-mustaqillu bi nafsihi Shafi'i kéwú lọ́rọ̀ Maliki àmàǹgbà tí ó yá Shafi'i padà kúò ibò ka gbogbo tíra Maliki tàtàfà rẹ̀ tán òun náà padà ṣe istinbat al-ahkam inú àwọn tíra Maliki òun náà padà di al-alimu al-faqihu al-mujtahidu al-mustaqillu bi nafsihi ló fi ní má sí àbí Shafi'i bẹ́ẹ̀ ni Imam Ahmadu ọmọ àmbàlẹ̀ òun náà ní má sí àbí tiẹ̀ gbogbo wọn dúó gbogbo wọn sì ní ẹ gbọ́dọ̀ ṣe tẹ̀kìlídù masahabin bi'aynihi kọ́dà àwọn àfá òun fi kíwù yẹn wọ́n ní haramu ni kéèyàn wà lórí masí àbí kan wípé masí àbí tí ń tẹ̀lé lọ rẹ̀ yìí ní kú mẹ́ wọ́n ní haramu ni torí kó ti sọ ń tọ̀hún di ọlọ́run nìkan láti máa tẹ̀lé tà ní kú mẹ́ ìmáàmù agbogbo wọn fi pé ìmáàmù Maliki ìmáàmù Abu Hanifa ó ní innama ana bashar naqulu al-qawla al-yawm wa narji'u anhu gada ó lè yàn ní wá a lè ṣe fàtíwá kan lónìí kọ́ dọ̀la ká tó rí míì tó tún dájú lọ á dá tànánù nígbà tó wá ṣe fàtíwá kan tó wá ṣe bẹ̀ tí ikú tó ẹ pé tí bá ń bẹ láyé tí gbogbo wọn bá sì ń bẹ láyé lónìí gbogbo fàtáwá wọn pátá ni wọ́n change gbogbo tí ràfíkì wùtá ń gbé kí wọn gbogbo ẹ̀ ni wọ́n change o torí wọ́n tún ti rí àwọn àwàká ìwù míì tí tún ń ṣẹlẹ̀ láyé tí wọ́n máa fi tún àwọn kìnnìún ṣe ní ẹyọ kọ̀ọ̀kan
bàbá rẹ̀ ní tọ́lọ̀ ń bá wá fún ní ìtẹ̀há débi kí kó wo tàwọn mẹ́rẹ̀ẹ̀rin ó lè wá wò pé mẹ́rẹ̀ẹ̀rin yìí lórí kọ̀díyà yìí mẹ́rẹ̀ẹ̀rin yìí kò bá ń tí ń ṣẹlẹ̀ ní bí àwa yìí mu fíkì wùlì bí àná kò bá ń tí ń ṣẹlẹ̀ bí àwa yìí mu ọ̀dà Málìkì sọ báyìí eléyìí sọ báyìí eléyìí sọ báyìí mẹ́rẹ̀ẹ̀rin yóò wá jọ ntí báwo la fẹ́ ṣe yóò wá jò koronú yóò wá mọ bí ó sì ṣe ìsìnbọ̀t inú ẹ̀ láti gbọ́dá mo gbé e kalẹ̀ báyìí tó bá jẹ́ àfá onímímọ̀ bí irú bàbá Lagege tòní mo gbé e kalẹ̀ báyìí tó bá gbé e kalẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà lójú ọ̀nà Masi àbí Málìkì ẹni wà ń Sáfì ẹni wà lábúwà nípa àwọn máa bú ọ fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ o Málìkì ò ṣe bẹ́ẹ̀ ṣe Málìkì lọ́lọ́run wa ṣe Sáfì lọ́lọ́run wa sábúwà nífà lọ́lọ́run wa àwọn kọ́ lọ́lọ́run wa mujtahidun wa man ijtahada fa adaba falahu ajrani wa man ijtahada wa akhta'a falahu ajrun wahid tó ṣe ìmọ̀lẹ̀ yìí tá a wá ní ilẹ̀ Yorùbá yìí àbáyé mọ̀kan ẹ pé bá àfáà kan bá ti wá ṣe fàtiwá kan ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe pé ẹ mọ̀ bù ṣe ìmọ̀ náà nìyún Mọ̀lánà Sheikh Adam tí wọ́n bá sọ tíra ẹ máa àyíká tíra Sheikh Adam ni tí wọ́n bá ṣe tíra pé Málìkì sọ báyìí fi ní ká sọ báyìí bàbá wa ni wà á na àkúlù Mọ̀lánà ni ma wí bẹ́ẹ̀ àwọn nìkan sì làáfà tí wọ́n wẹ̀ gbogbo Nàìjíríà yìí kọ̀ sáàfà kan tó sọ rú ẹ̀ àwòkúlìtù èmi sọ pé lẹ́yìn ìgbà tí Málìkì lábì kìíní kan gbogbo wọn èmi wá sọ pé irú ẹ̀ ni ọ̀rọ̀ cocaine ìjọ tí wọ́n ń sọ̀rọ̀ cocaine pẹ̀lú ṣé Ògúnmi Mọ̀lánà Sheikh Adam ni wọ́n kó padà ṣiṣẹ́ Ògúnmi lẹ́nu wípé àwọn tó gbé cocaine ṣé Ògúnmi ni wọ́n máa gé wọn lọ́wọ́ Mọ̀lánà Sheikh Adam ní rárá pípa ni bàbá sì mú àwọn ẹ̀wọ̀n pọ́rọ̀ cocaine kò sínú gbogbo tíra fíkíù bàbá lọ sí àwọn kìíyàs wọ́n sì mú àráwù àwọn àfá àwọn pàápọ̀ wọ́n wá sí instinbot ó ti yé báwọn bàbá wa yọ wọ́n wá mú ẹ̀rí wọn wá lórí èyí tí bàbá ṣe àdámà wíhun lọ jáde nínú àwọn pépà tí káàkiri gbogbo ayé òun làwọn sòúdírí làwọn náà ṣe iṣẹ́ lórí ẹ̀ láwọn àfá wọn fi rí korí wọ́n padà rí wípé a ti ṣe àdámà wíhì ní ọ̀nà òun náà ń lòdì sí. máa lè ọ̀gúnlò orí tẹ́mi tí lọ sí ìrántí ajá lásì máa bí wọ́n dé ha ẹ̀dàkùn torí Ọlọ́run máa máa lè òkúùl bí làákà ìwà tó bá ti lè wù kí ọ yàtọ̀ fíìmá ìwọ́rí tí Málìkì èmi lọ sàbúwà nípa bàbá wa tò ní ni wọ́n sọ tẹ́mi gbọ́ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn bàbá mùdírù náà sọ bẹ́ẹ̀ èmi mò ń sọ yìí kóòtù mi kí mi wọ́n sọ bẹ́ẹ̀ bàbá lọ sọ inú àwọn ọ̀rọ̀ wọn wípé àwọn ò dúró lórí Masi àbí kan tí ń bá Málìkì ni wá níyà yìí àmọ́ tí ń bá dọ̀rọ̀ Ṣáfì yìí tí ń bá rí pé ń tọ́sọ̀ yìí pé mi ju ti Málìkì yìí lọ ibi tá ti ṣe ìkìtìláàbù tó bá yẹ pé òun lọ bá rọ̀ mí lọ́rùn bàbá ni màá tẹ̀lé Ṣáfì yìí níbẹ̀ ni kò gbé mi kú ò pé má tẹ̀lé Málìkì má lọ́la. bàbá yàrá ti fi máa tàyà. ó dijọ́ tí màá bá tó dàgbà débẹ̀ ni kó tó lè pè ọ́ ní àfà al-alimul mustaqil ikhtilaful a'imma rahmatun lil umma. ẹ̀yọ́ màá wá gbé ebu ẹ̀ mọ́ mí kà máa wò wọn ni pé bó làwọn yẹn ti rí báyìí bí yẹn bá ti sọ̀rọ̀ kan ẹ kọ́kọ́ lọ lè wá kí ni ń tọ́fà tó fi wí bẹ́ẹ̀ àwọn àfá àtàná ìfẹ́ ni wọ́n fi bára wọn lò gẹ́ pé àwọn tó bá ṣe àdámù lò náà láwọn àfá wọn kìí jẹ́ pé àwọn náà ká láfà ara wọn àmọ́ ìfẹ́ ni òun lẹ́fi rí àwọn alùsùn náà nú àwọn bàbá àtàná táwọn náà ń gbowó Saudi tọ́ra ń gbowó Saudi wọn ti wà pẹ́ àwọn bàbá yẹn náà gbà á àmọ́ wọ́n jọ aráyá ṣàara wọn pẹ̀lú rọrùn pẹ̀lú Sheikh Adam àti fẹ́ wọ́n dẹ̀ ní tabadul mahabba láàrin ara wọn bàbá alùsùnà ṣe Sàláfì wọ́n jọ jòkó pẹ̀lú ara wọn àti Sheikh Adam àwa tó ní yìí a ní kò sí tọ́jọ́ òun kálùkù ọmọ lọ tí ẹ òun náà máa lọ wọ́n náà máa lọ tí ẹ tẹ bá wá rí tí ara wọn kan bá wúyù hù yìí wọ́n bò wọ́n lẹ́nu bẹ́ẹ̀ nìkan nù tí wá bá wá sọ ọ̀rọ̀ kan
tó yẹ kún wọ́n sọ wípé ọ̀rọ̀ tẹ́ sọ yìí báyìí lórí ẹ̀ bá jẹ́ àwò báyìí wọ́n bẹ̀rẹ̀ ibú ni wọ́n wọ́n á tú jáde bí ìgbà tí àwọn iṣu tí ń bá ń jáde gbogbo yẹn kì í ran ìsìláàmù lọ́wọ́ ibi tí ìsìláàmù bá wà tọ́ra àwọn àbáwò kì í ṣe bẹ́ẹ̀. Sheikh Haruna Rashid Imam Maliki àti Lays bin Sa'd òun náà ní masahabi ẹ̀ àmá masahabuhu mundaris kọ̀dín darsa masahabu ó ti parẹ́ tọ́ra àwọn makéwu rẹ̀ àwọn makéwu wọn ọba gbé lárugẹ. Imam Shafi tọ́jú makéwu Maliki òun lọ sọ bẹ́ẹ̀ wípé al-Laysu afqahu min Maliki lọ́lẹ́wọ́ tíra ọba Imam Shafi tọ́jú makéwu Maliki ó ní al-Laysu afqahu min Maliki ó ní Lays bin Sa'd ọlọ́mọ fi kíwù ọmọ kíwù jùmọ́ Maliki lọ àmá ọmọ kíwù rẹ̀ ò jẹ́ kí má sáàbẹ̀ rẹ̀ ó dìde tí a rùn àti Maliki wọ́n jọ ayáṣà ni òun bẹ ní Mazar Maliki ń bẹ Madina àwọn méjì wọ́n wá ń ṣe khilafu ń bẹ láàrin wọn ikhtilaf lórí ọ̀rọ̀ fíkíù ẹwọ nǹkan èyí táwà yóò rí mú àwa ní èròpá ṣe ìmásí ń bẹ yà báyìí ṣe ìmọ̀lẹ́lẹ́ yìí wọ́n máa pe ilẹ̀ yóò bọ́wọ̀ tí dàgbà nù mímọ̀ mọ̀ lára Sheikh Adamu fẹ́ là wá lójú a máa wọn ọ̀rẹ́dì àti lajú kéta òjí wọ́n gbádùn kéyàn ó di professor kó di doctor kí mùdírù ọwá sọ̀rọ̀ kan kó di doctor wá jáde kọ́ ma ní ìwíkú wọ́n wí o kí ló fi wọ́n kí ni pálí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ doctora ọyẹ kún ilé ìwé àbí ilé kéwú tó ti gbọ́ ọyẹ kún ó pè kún ọmọ sunkún lé olérí kún wá gbà lọ́wọ́ rẹ̀ fi àwọn ọmọ pé lérí bú làwọn kọ́ láwọn fún doctora iṣẹ́ akẹ́dẹ́ ni báṣù náà وأراد الشيخ آدم أن ينقذ هذه الأمة من تقليد العامة وأن ينقذ هذه الأمة من عبودية العلم إلى حرية البحث. الله. Ntí bàbá wáyé wá ṣe nù pé gbogbo kéwu kún ó gbé tírà kan lẹ́yìn lọ́wọ́ kẹ́ máa lọ báyìí kẹ́ máa ṣe báyìí lọ ní táwọn àfáà wá gbé fún wa nù. Ibi káwọn ṣe Ádámù tó dé ibà máa ń so kéwu ni. Wọ́n so ni kọ́ọ́là ọ̀sọ̀ wọ́n so ẹlòmíì so di màkọ́mà ìjọ kan mọ́ nígbà yẹn táwọn ń lé kéwú lókè agun láfàáyà àwa lọ bìkan ẹnìyẹn kọ́ ẹ máa kọ́ àwọn ọmọ kéwú ni èyí ní sọ àdúgbò nílẹ̀ yìí náà ẹ máa kọ́ àwọn ọmọ kéwú pọ̀ ẹni wá ní ọ̀rẹ́ kan nù àwọn tí ń kéwú èmi àtàfà àwọn wájọ́ ń bọ̀ láti òkè agodi àwa yabẹ̀ ó wá fẹ́ introduce ọ̀rẹ́ rẹ̀ ń sí mi ní wọ́n sọ fún mi pé rárá ọ̀rẹ́ ẹni yìí ó ti introduce ẹ̀ sí mi òun náà wá fẹ́ introduce ẹnìkan ọ̀rẹ́ yìí tánjọ wà nílé kéwú tiwọn náà ó wá introduce ẹ̀ wá ní àfá hadha rajul wallahi innahu qad khatama al-maqama ẹ ma gbọ́ walakin la ya'rifuha illa bi siso wala ya'rifuha illa bi siso èmi ó wá gbọ́ yé mo ní lóga wo ni a tún jẹ́ síso lóga wo ni a jẹ́ bẹ́ tọ́ ń wá ní tí ń wí ti yé wa àló ni wọ́n máa so ní ìjọ òun lèmi tó mọ̀ fún wọ́n máa so wala ya'rifuha illa bi siso ṣé Ádámù wá dé wá gbà wá lẹ̀ kú ń bẹ̀ ṣé kò yẹ kó tó ríire fún wa Lays bin Sa'd ibi tí ń sọ̀kalẹ̀ nánu rẹ́bí yọ̀ǹda mi Lays pẹ̀lú Maliki wọ́n jọ ń fa fàǹfà lérí masíálà fìkìhíyà Lays òun dúró lórí ar-ra'y wal qiyas gẹ́gẹ́ bí Abu Hanifa Imam Maliki sá dúró lórí amalu alil Madina nítorí dúró nù lẹ́yìn alul Madina àwọn sahaba òun rẹ̀ nìkan nítorí wọn ó di wípé Maliki kọ wọ́n wá jọ ń fi murasalat wọ́n jọ ń sẹ́ndì ẹ̀ síra wọn tí Maliki bá kọ lẹ́tà tó bá kọ lórí kọ̀díyà yẹ ọ̀rọ̀ tẹ́ dá òun gbọ́ pé ẹ dájọ́ kan nípa ọ̀rọ̀ báyìí pé bẹ́yàn bá ń bẹ́nu Ramadan tó bá ṣe hijab
tó dégò pé àwẹ̀ rẹ̀ já ó ti yé báwọn ìmẹ́ra díìsì kan ọwọ́ kọ́ tọ́ba sẹ́ndì ẹ̀ sí léṣù náà kà òun náà kọ́ yọ sẹ́ndì ẹ̀ sí ọwọ́ dáàrin kan tó jẹ́ pé tí wọ́n ń kọ síra wọn gan ó fẹ́ dàbí ìjà so kìíní ẹ̀ mà pé tí nìkan ṣe bá ti gbóná ìmọ̀ fẹ́ dàbí ìgbà tí èèyàn ń jà ni wọ́n sà ń kọ́ lásìkò náà wọ́n kọ́ ránṣẹ́ síra wọn tí léṣù bá kọ́ sí Málìkì náà dá padà àwọn ọmọ kí wọn méjì wọ̀ wọ́n pé ha awọ ẹni tí ó lara wọn lẹ́nu àwọn àfáwà méjèèjì àsìkò yẹn nǹkan wá dá fún Málìkì torí léṣù lówó Ọlọ́run fowó kún tiẹ̀ àwọn ní owó lásìkò rẹ̀ Imam Málìkì kò sí nǹkan kan ó ti àsìkò wá dá fún Málìkì nígbà tásìkò dá fún ó sì la Málìkì ní àwọn gbèsè tó jẹ àwọn gbèsè oúnjẹ gbèsè nǹkankan tó ti jẹ lápèjúwe kí wọ́n ti jẹ wọ́n dé 500,000 ìjọ Málìkì wá ń fi lẹ́tà ránṣẹ́ lórí masala tóun àti léṣù jọ ń fà ọkọ̀ lẹ́tà ń tán ó ti fi sínú envelope lápèjúwe ó tún wá kọ lẹ́tà kan wípé tọ̀ àfidúní mimma afadakumullah pé kò sún òun ní gbèsè kan tóun jẹ wà inna alayya dayna wọn láwọn gbèsè kan wá uridu qada'ahu wa àfidní mimma afadakallah ntọ́lọ̀ bá ní ẹlágbára ó ti ẹbá ń fi ránṣẹ́ o sẹ́rìngbà lẹ́tà dọ́dọ̀ léṣù ọkọ̀kọ́ ka èyí tí wọ́n jọ fi ń ó ní Málìkì yìí ọmọ òun náà fẹ́ máa tàbí ọbí gbà tí ó ti bá wọn ó gbé ìwọ̀n kalẹ̀ ọwá yọ tọ̀hún lọ́wọ́ rí pé nǹkan báyìí báyìí afáwà gbà ní Madina alimu Madina kí là máa ń pè Málìkì Imamu Darul Hijra ọwá sí nǹkan kan lé ọwá kọ́ fi lẹ́tà alẹ̀ náà kọ̀kọ́ ṣe kọ̀kọ́ ntí ó ròdúdú ẹ̀ kò ó ti bá wọn ọkàn ní kọ́ mọ́ gbogbo wa ni ọwá fún ní 500 dinar 500 dinar bá a bá wọn ní ọ̀ndà riyal yóò máa ṣe dédé 250,000 riyal ọwá fi ránṣẹ́ sí Málìkì ó ní wọ́n ní padà wá gba èsì nìkọ́sù tá ń bá lọ kọ́kọ́ lè yanjú bùkátà àfáàgbà náà ọwá lọlé wọn fún ipò tún pẹ́ tó ṣe sà Málìkì tó fẹ́ sí ìyàwó mẹ́ ó ní mo fẹ́ sí ìyàwó ọmọ mi wọ àfáàgbà ntọ́ ọba ní ìmọ̀ àrètí ó fún jẹ ránṣẹ́ sí ó fún wọn ránṣẹ́ sí ńgbà wá díjọ́ kan lọ́wọ́ sọ fún ọmọ rẹ̀ pé sọ fáàfáà wípé ọdọọdún yìí máa fún ní 250,000 riyal yóò máa jẹ owó ọdún ó bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ìgbà tó wá díjọ́ tí léṣù wá sí Maka Málìkì wá gbúrò rẹ̀ yìí pé àfáàgbà ní àwọn méjì àfáàgbà ní wọ́n ó wá gbúrò rẹ̀ yìí pé léṣù mà wá Maka ó ní ọwá Maka ó ní ìyẹn dáadáa ní olóore nínú wàláì gbogbo ń tàwí wọn à ní ìtìfáàkù lórí ọ̀rọ̀ fíkíwò wọn à símpéjì kan náà tó bá ti dọ̀rọ̀ mà wọ́n fi ránṣẹ́ síra wọn ọwá ní kí wọ́n lọ lè kó làbídùn apẹ̀rẹ̀ làbídùn kan ìyẹn lówó òun náà máa pa ní nǹkan kan olówó làwọn ẹ lè kó fún ẹni mọ́ lọ káàbọ̀ sí ìlúwà tẹ́nígbà wọn dọ́dọ̀ léṣù tí wọ́n kó abẹ̀rẹ̀ kalẹ̀ pé lọ́dọ̀ Imam Málìkì ó ní afáàgbànú alimul fiqh ọwọ́n ni ẹ má lọ ẹ dára bí lòun lẹ̀ wọ́n dáa lẹ̀ òun ṣeré tí bá ń lọ hajj wọ́n máa gbé owó tẹ̀lé ni òun ní owó bí àwọn náà mọ́lá nasiru kabara báwọn tí sọ láwọn wọ́n máa gbé owó tẹ̀lé ni ọwọ́n ní ẹ̀wọ̀n góòlù ẹ̀ pé góòlù ni wọ́n wọ̀n lówó ń gbà náà ó ní ẹ̀wọ̀n góòlù apẹ̀rẹ̀ ni fún ní tí ó kún apẹ̀rẹ̀ wọn ó ní mo fi ṣe túkú sí làbídùn tó gbé fún mi. kí ni wèrè táwọn ń ṣe báwọn méjì ṣe jọ ń lo ayé wọn tí wọ́n fi kú mẹ́nu eléyìí ibú àwọn eléyìí ò ní ṣe yìí èpè làwọn ọmọ fi ránṣẹ́ èpè tí àwọn mímọ̀nù onímímọ̀ ìtìláàfù wọn kò lọ síbi kí wọ́n má rí náà rí hùrí ara wọn àti mùrúwà àwọn tí wà yìí nìsín kò sí nǹkan kan gbogbo owó Saudi tó gbà wọ́n yẹ kọ́ wá kó fáwọn náà mẹ́ kọ́ wá sílé kí wọ́n náà sí kọ́ gba owó gidi wá lọ́wọ́ kó lọ́wọ́ àwọn ní lóòótọ́ àsínpéjì kan náà àmọ́ ti yín rèé ẹ̀ tó gba palétífù ẹ̀ fún wa tọba dọ̀rọ̀ mímọ̀ àjọ ń fa ni ọdọ̀rọ̀ owó tẹ̀ ń gbà ẹ̀ fún wa ẹ̀dá kò ṣe ìjà àfáà náà ni ìwọ̀n àbí rádaràdà gbogbo ẹ̀yin tẹ̀ ń kéwú lónìí eléke wa nọ̀rọ̀ sí àtẹ̀yin tẹ̀ ti dàáfà tẹ̀ tún lọ diploma àtẹ̀yin tẹ̀ ń lọ yunifásitì láàfà irú bí Málìkì àti léṣù ti rí bẹ́ẹ̀ ni kẹ́yìn ó gbìyànjú àti máa ṣe láàrin ara yín ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ àwa náà ó tún máa bára wa ṣọ̀tá mọ́
àwa náà tún fẹ́ràn ara wa ó Sufi kan náà gbogbo wa àmọ́ tó bá ti di pé ń bi ìbínú ara wa ẹlòmíràn wà lè kó Salafi yọ ọfẹ́ bámùdírú jà yọ wà lè kún àwọn ọ̀tá èyí tó jẹ́ pé bàbá Lagege tó ní bẹ́yàn bá sásá bẹ́ ẹnìkan kó òun fẹ́ bàbá mọ ìkú tí wọ́n gbà lábẹ́ pa yọ kárí wọnú ẹ̀dá kò torí Ọlọ́run ọ̀rọ̀ kẹlìmà tẹ̀síjì òun lélẹ́yìí tí asọ́yà yìí lónìí kí Ọlọ́run kó jí ó yé wa Àmín. kó sì jí agbọ́ yé dáadáa Àmín ya Allah. wọ́n wọlé Ànábì Muhammad bàbá tọ́lọ́run fi ṣàánú wa bàbá tọ́lọ́run fi ṣàánú wa Bàbá tí Ọlọ́run fi ṣàánú wa. wọ́n rí nǹkan kan lára bàbá Lagege tó ní Àwọn olùbáwárí kẹ̀kẹ́ lára bàbá Lagege tó ní. mo sì ń sọ pẹ̀lú gbogbo ahọ́n mi Atayeshe ṣe sọ pẹ̀lú gbogbo ahọ́n wọn. gbogbo ẹni yóò Gbogbo ẹni yóò. tó bá já sí wípé ìbínú bàbá yìí ní ń bẹ lọ́kàn rẹ̀ Ó bá jẹ́ sí pé ìbínú bàbá Lagege tó ní níbẹ̀ lọ́kàn rẹ̀. àbọ̀ náwó aburú sí bàbá tó ní Àbọ̀ náwó aburú sí bàbá Lagege tó ní. gbogbo ọṣẹ tó ọba màmá wẹ̀ Gbogbo ọ̀sẹ̀ tó bá máa wẹ̀. gbogbo àdúrà àbí nákàlí àbí kí ló kọ̀ rẹ̀ tó ọba màmá sa Gbogbo lẹ́kàrí tó bá àbọ̀gùn tó bá máa ṣe. wàláhì ń tọ̀ wọn gbọ́dọ̀ ní àtibọ̀tán Wàláhì ó tọ̀ ó rìn láti bọ̀ tán. torí bàbá wa yìí Bàbá Lagege tó ní. kò sàṣìyàn rí Wọ́n ṣàṣìyàn yìí. bàbá wa yìí Bàbá wa yìí. kò lo nǹkan kí nǹkan rí Wọ́n ló kẹ́kí nǹkan rí. bàbá wa yìí Bàbá wa yìí. kò ṣe fọ́wà náà rí Kò ṣe bọ́ wọn náà rí. bàbá wa yìí Bàbá wa yìí. kò bá tọmọ kéwú kan jẹ́ rí Ọba tọmọdé ó kan jẹ́ rí. kọ́dà àwọn tó mà lọ́ta rẹ̀ tó sì mà lọ́ta bàbá wọn bàbá ò tó sàṣì wọn rí Bàbá ó ṣàṣì wọn rí. bàbá ò wá ní kọ́mọ kéwú kan jòkó márkàsì pé ẹ máa ṣépè fún lágbájá rí Ẹ máa ṣe pẹ̀lú lágbájá bàbá torí ò ṣe bẹ́ẹ̀ rí. kò sí Kò sí. bàbá ò ṣe sínú ẹgbẹ́ kan Bàbá ò sì sínú ẹgbẹ́ kankan. lẹ́yìn ẹgbẹ́ márkàsì mata mímọ̀ yìí Lẹ́yìn mímọ̀ yìí. àti tàṣọ́wúfú Àti tàṣọ́wù. dáyìrá mímọ́ àdáyìrá mímọ̀ wá sí kakọ́ mọ́ kéwú yìí Kákọ́ ọmọ kéwù yìí. bàbá Lagege ọmọ jù yìí ń lọ Bàbá Lagege ọmọ ju yẹn lọ. bàbá ọmọ kájọ sọ̀rọ̀ tó ń ṣe ká délé ká tó máa lọ lé sànkàn mi Bàbá ọmọ ká sọ̀rọ̀ tó yìí sí kádé káwọn lọ sànkà mí. tó bá yẹ pé bàbá wa bá ṣe irú nǹkan báwọn fẹ́ nìkan rí irú tó ṣe wọ́n nì à ní bọ́ Irú tó ṣe wọ́n ní bí ọdún mẹ́ta sẹ́yìn àní kọ́. àníyàn ló gbé bàbá bọ́ o Àníyàn ló gbé bàbá bọ́. gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń ṣe kí wọ́n ń sunkún aburú tí wọ́n ṣe fún bàbá wa tọ́rọ̀ ń gbà wọ́n lọ́wọ́ wọn ni Gbogbo àwọn ilé tó ń pariwo kìnnì ẹkún dàbúrú bá sọ fún bàbá wa tó ń àwọn ilé wọn sún kí. ibi Ramadan ọdún tọ́lọ ni wọ́n tún fi nǹkan sí ojú ibi tí bàbá tún gbà kọjá Ramadan ọdún tó lọ wọ́n sì tún fi nǹkan sẹ́nu ọ̀nà tí bàbá pa ọdún mọ́sálásí. wọ́n tún fi nǹkan síbẹ̀ Wọ́n tún fi àkábá síbẹ̀. wọ́n wá sáré wípé bá a bá rí pa Wọ́n sáré pé bàbá yìí pa. àníjú ọ̀rọ̀ rọ̀ sọmọ́ Àníjọ́ rọ̀ sọmọ́. a sì gbà láàkàyè A sì gba làákàyè. ṣe wá rí ọ̀rọ̀ sísọ àti làákàyè wọn ó tún Ọ̀rọ̀ sísọ ọwá dàbí ìgbà tí Ọlọ́run pé wá àsìláhánà làwú sáúdìàwú Ọlọ́run tún wá lọ rìfọ́ọ̀mù rẹ̀ fẹ́ màláíkà ẹ rìfọ́ọ̀mù làákàyè ẹ sì rìfọ́ọ̀mù ọ̀rọ̀ ni Allah. wọ́n tí wọ́n fẹ́ gbọ́ ni bàbá tó wá fún wọn lọ́dún yìí Wọ́n ń gbọ́ tipátipá. wọ́n sì ti máa rí náà Bó ti máa rí náà lọ. wọ́n sì ọ̀tá tí ń bá bàbá fà á kọ̀fà wọ mọ́lẹ̀ o Ọ̀tá tí ń bá bàbá fà á kò bá wọn mọ́lẹ̀. ẹ̀yin náà ti ma àwa ọmọ bàbá Lagege alọ́ta ti mà wọ́n o Àwa ọmọ bàbá Lagege alọ́ta àwọn náà sì mọ̀ wọ́n. Ọlọ́run lọ́mọ iye ìgbà tí wọ́n wá ń gbé ẹbọ àwọn àfáà náà wọ́n ń gbé ẹbọ ayà yìí wa Àwọn àbá náà wọ́n yìí tó ń gbé bọ́ ọ̀rọ̀ gbà yẹn. kèfèrí bàbá náà sì rí àwọn ẹbọ tí wọ́n máa gbé kalẹ̀ àtàwọn nǹkan mìíràn tí wọ́n dà sínú ọgbà kèfèrí kọ́ àwọn àfáà Àwọn àbá náà ní í ṣe bàbá. torí kíní kan sì kọ́ torí bàbá Lagege gbogbo tí wọ́n ń ṣe òun náà kí òṣìṣẹ́ yìí Ẹni àti òṣìṣẹ́ yìí ìfẹ́ tó wọ́n kún sí i Àti- yóò máa kún lọ láéláé. òun náà ló tó bí dípúlọ́mà Òun náà ló bí dípúlọ́mà. àti èyí tó ń fò kété ṣe Àtẹ̀yí tó ń fẹ́ kété ṣe. àti èyí tó lè ra ẹ̀kọ́ Àtẹ̀yí tó lọ lé ẹ̀kọ́. ọwá tọ́ epo lé Ọwọ́ àtẹ̀kọ́lé. ọwá daṣọ pupa dé Ọwọ́ àtẹ̀sọ púpadé. ọwá gbé lọ mọ́sálásí Òun kò ẹ́ tó sára sí. àti yẹpẹ àti yẹ̀pẹ̀ ẹ̀hẹ́n wọ́n tún wá ń bu yẹ̀pẹ̀ mọ́ yà yìí Wọ́n tó bu yèpẹ́ yà yìí. bí ó bu yẹ̀pẹ̀ lọ́ọ̀ ni ó tún fẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wọ́n ni Ibi tó bu yèpẹ́ lọ
ni ó pa yẹn tó wà ń bẹ̀ wẹ́ẹ́ kẹ́tù mọ́ bàbá wa ni. Yẹ̀pẹ̀ tó bu ni. Yẹ̀pẹ̀ tó bu ni. Tó bá ti dà á lẹ̀ ń bí ọ̀dà sí. Bọ́ bá ti dà á lẹ̀ síbi tó dà sí. Ilé Kewu àtọ́lá náà sí ni yọ́kàn máa fẹ́. Yọ́ máa fẹ́. Yọ́ba di ilẹ̀ máa fẹ́. Àyẹ̀wò ní bàbá máa tún níbò mí. Gbogbo èyí tí wọ́n sì ń ṣe wọ́n náà rí pé ń jọ́ tó o ti ń bẹ lọ́hùn kọ̀dọ̀ lóhùn. Ọjọ́ tó ti bẹ lọ́hùn ọ̀dọ́ lóhùn. Wọ́n náà sì rí pé kò bọ́ sí fún ọ. Wọ́n náà rí pé kò bọ́ sí fún ọ. Ẹ̀yin àfà. Ẹ̀yin àfà. Ẹ ṣọ́ra ń bi kẹ́ ẹ máa fàṣà sí léra yín. Ẹ ṣọ́ra ń bi kẹ́ ẹ máa fi àṣàṣà sí léra yín kí. Ìtọ́lọ̀ ń bá rún kálukú náà ni ó jẹ́ ntọ́nà nọ̀rọ̀ sí ìdìrẹ́. Ìtọ́rún kálukú náà jọra wọn. Bàbá yìí kì í jẹ pọ́tí ló mu. Bàbá yìí kì í jẹ pọ́tí ló mu. Ọ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀. Wọ́n ọ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀. Òfin tán òsì aláboyún ṣàṣejẹ. Wọ́n òfin tán òsì aláboyún wọ́n òfin ṣàṣejẹ. Wọ́n ilé Kewu yìí sì ní àárí ẹlẹ́dẹ̀ máyà yìí. Ilé Kewu yìí àti mọ́sálásí àárí ẹlẹ́dẹ̀ mọ́ bẹ́ẹ̀. Kò sí. Kò sí. Bàbá sì rí bì gan lánàá sí ni bá fara pamọ́ sí bí bàbá Lagege ti sọ pé ìwọ tó ọba mọ̀ yín pé oníbì kan tí mo fara pamọ́ sí abẹ́gbẹ́ kan àbí nǹkan kan àbá sì rí mi kan bàbá Lagege ní lọ́sọ̀ lọ́dún yìí níjẹ́ òun lè pé tọ́ ọba sọ kò ní da fún ọ. Bọ́ọ̀bá sọ kò ní da fún ọ ní láti bọ̀ tán. Àìrẹ́ nìkan bọ́ọ̀bá sọ tá nọ̀rọ̀ sí ìdínà kò ní da fún ọ. Bọ́ọ̀bá wa sọ ti Jaqmal ọmọ bàbá Lagege wàláyé ò ní ṣe oríire. Ó lè ṣe ríire. Èrè ò lè tọ́ sí ọ. Àwa ọmọ Ádámà làwa. Àwa ọmọ Ádámà ni wá. Àwọn èsì ń ba nǹkan jẹ́. Àwọn èsì ba nǹkan jẹ́. Àwa máa tún nǹkan ṣe ni. Àwa máa tún nǹkan ṣe ni. Mo wá dá wákà kan ní Jaqmal ibẹ̀ ní ti sọ̀kalẹ̀. Ayakumullah. Mo dá wákà kan jẹ́mà dídì ń bẹ́ẹ̀ tó lé máa ń bí sí báyìí. Bẹ́ẹ̀ni sà. Wákà kan mo dá ń pé kì í dùn máa wá kì í dùn máa wá bọ́ọ̀lọ́ tí ń ṣe kò ní dùn máa wá kì í dùn máa wá kì í dùn máa wá bọ́ọ̀lọ́ tí ń ṣe kì í dùn máa wá kì í dùn máa wá bọ́ọ̀lọ́ tí ń ṣe ọmọ wíbẹ̀ ni ẹ̀yin náà bá wíbẹ̀ àríjẹ́rìmù kò ní dùn máa wá bọ́ọ̀lọ́ àwọn rí nárí ló kò tún dùn máa wá ọ̀rọ̀ bàbá Lagege kò tún dùn máa wá bàbá dìde àárẹ̀ kò tún dùn máa wá bàbá ṣe tẹ̀fún sírí kò tún dùn máa wá bàbá kò tún dùn máa wá ọ̀rọ̀ Haruna Rashidi kò tún dùn máa wá abẹ̀rẹ̀ masalasi kò tún dùn máa wá ibtidayi ìdádì kò tún dùn máa wá ó tún di tàòjì kò tún dùn máa wá dipuloma ló tún kún kò tún dùn máa wá tí yunifásitì tó bá tún kún kò ní dùn máa wá bọ́ọ̀lọ́ ń dé ọmọ bàbá Lagege kò tún dùn máa wá eri gbogbo wọn ti dàrú pátápátá bọ́ọ̀lọ́ wọ́n máa tẹ́yọ̀ àwọn tí wọn ò ní làákàyè láyé bọ́ọ̀lọ́ tẹ́ẹ̀sẹ̀ ẹ wulẹ̀ para yín ni kò ní dùn máa yín bọ́ọ̀lọ́ tẹ́ẹ̀sẹ̀ ó wí ẹ kó sódà mu kò ní dùn máa yín bọ́ọ̀lọ́ tẹ́ẹ̀sẹ̀ ẹ̀yin máríkàsì wàláhì kò ní dùn máa wá bọ́ọ̀lọ́ tẹ́ẹ̀sẹ̀ ọ̀rọ̀ bàbá Lagege kò ní dùn máa wá. Bọ́bá yẹ pé torí bàbá wa ni ẹ̀ní rí dùnú láyéláyé. Àlàáfíà ó pọ̀ sí kò tún dùn máa wá. Ìdùn máa wà ọmọ àwọn àmọ́ kò ní dùn máa wá. Àwọn eléré ibú kò ní dùn máa wá.
dùn máa wá. Àwọn ọ̀tá mímọ́ kò ní dùn máa wá. Bàbá wa tún lo action dáadáa lọ́dún yìí bíi ti tẹ́lẹ̀. Kò ní dùn máa wá, kò ní dùn máa wá. Ìyàwó Arúnà Rashid ọkọ̀ olùmọ̀rùkà ọlọ́wọ́ jọ dà fún. Ọmọ bàbá Lagege kò ní dùn máa wá. Gbogbo bí tá a bá wà ní ẹ máa bá ń wíbẹ̀ dáadáa. Ẹ wí pé kì í dùn máa wá, kò ní dùn máa wá. Bọ́lá ṣe é ṣe kò. Àlọ́lé Kewu kò tún dùn máa wá. Ọ̀rọ̀ Arúnà Rashid kò ní dùn máa wá. Marikasi yìí o kò ní dùn máa wá. Ọ̀tọ̀ lèrò wọn kò ní dùn máa wá. Gbogbo ọ̀tá wa kò ní dùn máa yẹn bọ́ọ̀lù tí ń ṣe. Ọ̀rọ̀ bàbá Lagege kò ní dùn máa wá. Ọ̀rọ̀ ọmọ Ádámà kò ní dùn máa wá. Mùdírù Marikasi kò ní dùn máa wá. Bàbá ẹ fọkàn balẹ̀ kò ní dùn máa wá. Ìyà ni ó jẹ wọn kò ní dùn máa wá. Àfi tábàṣàgbá kò tó dùn máa wá. Bẹ́ẹ̀ni, àfi tábà ṣòfò kò tó dùn máa wá. Àfi tábà ṣẹ̀sìn kò tó dùn máa wá.